Agabikaula, Ita, Agabikaula, Shibana Agabikaula, Adako Baka Sori, Dorito Baka Sori, Omado Dado, Omado Dami Lagasi, Olówó Ìjàmí, Agabikaula, Agabikula lórí, Eruku Danja, Danja lẹ́wọ̀n lórí. Èmi lọ dárò, ajá wọn kò sí nìkan. Ó ṣe ọmọ máa ń kẹ́ ilẹ̀ bẹ́ẹ̀, ilẹ̀ bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀, ó wà lóbẹ́. Máfíà, ó sì lè wúwo. Ṣé bọ́dí àkùn lábì ìtòrí tó wá dákun lábì? Àwọn ti lé ṣé bọ́dí tójú bá kọjú. Èyí wá sí ṣèké sàrádò lówó ṣé ìbálẹ́jẹ́. You're watching Boa TV. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. Ọjọ́ àwẹ̀ ń tẹ̀sà, ọ̀pẹ́ mi ìgbẹ́mọ̀, ìgbẹ́ ìgbẹ́mọ̀, ìgbẹ́ ìgbẹ́mọ̀, ìgbẹ́mọ̀, ọ̀pẹ́ mi ìgbẹ́mọ̀, ìtúsí, ìrúmọ̀, 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 ìdáàbò, ìdáàbò, ìkọ́sí, ìgbẹ́, ọ̀pẹ́ mi ìgbẹ́mọ̀, ìgbẹ́ ìgbẹ́mọ̀, ṣé ìbáni ìgbẹ́mọ̀. Everybody give them up. Everybody give them up. Oje everybody give them up. Ìwọ̀n kọjá everybody ọlọ́run ni o. Ọlọ́run ni o. Ìwọ̀n kọjá ọlọ́run ni o. Everybody ìwọ̀n kọjá everybody ọlọ́run ni o. Nítorí pé òní tó mú wáyé lórí owó ni. Òní tó mú wáyé lórí ọ̀la ni. Òní tó mú wáyé lórí owó ni. Òní tó mú wáyé lórí ọ̀la ni. Débàdì àgbà lórí nínú ìsẹ́yìn tó bá di ẹ̀. Ìdílé kúkú tó lórí ìjọba ti ọ̀gá. Lórí ìdílé ọ̀gá gbogbo. Ẹlẹ́dàá mi tó tó wá lórí ìgbà o. Ìdílé ìdílé òní tó mú wáyé lórí owó ni. Òní tó mú wáyé lórí ọ̀la ni. Òní tó mú wáyé lórí owó ni. Òní tó mú wáyé lórí ọ̀la ni. Àbálẹ́bí nínú gbogbo nínú mọ́tì ẹ̀. Ìdí òkú lọ́jọ́. Lájú sọ́dọ̀ ọ̀dọ́mọdé tó ń ṣe bí ọ̀nàlábà ló ti lówó lọ́wọ́. Ó mọ́lé mọ́lé, ó bí mọ́lé mọ́, ó tún ní mọ́tò rẹpẹtẹ. Gbogbo rere tọ́jú láyé ló ti bá wọn ṣe. Ẹbí kíkù tó ní kí kólúwa fún ẹ ọdún tó wá fẹ́ láyé. Ayé tó lè wà máa bá mi tọ́jú fún mi bèbí. Ó èdè ẹ̀wà.
nítorí tí wọ́n ní kó ra tó ìkọ́ni tí wọ́n ní tó ọ̀rọ̀ bí ọ̀rọ̀ kọ́kànlá sọ̀rọ̀ orí kan wà tipátipá lórí ti jẹ́mọ̀ lọ́dún orí tó kó lówó orí tó kó lówó ọ̀sọ́mọ̀ yìí ẹ̀ka wípé bàbá lájẹ́ wọ́n máa yọ́nú sí ẹgbẹ́. Everybody, Baba Yagusia. Bakuri Yagusia, Bakuri Yagusia, Baba Yagusia, Baba Yagusia. Areja. Baba Yagusia. Iyado Lorwana, Iyado Lorwana, Iyado Lorwana. Èmi ni Mrs. Ọ̀nàgorúwà, ìyá ọkọ Ọlásùnbọ̀ Adébáyọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi iṣẹ́ ribiribi tó ṣe nítorí pé ó jẹ́ ọmọ tó ní akíkanjú. Ó ní ọmọ tó ní akíkanjú. Gbogbo nǹkan tó bá dẹ̀ ń dáwọ́lé ó máa ń fẹ́ kóun ṣe àṣeyọrí ẹ̀. Irú múfì tí mo wò lálẹ́ yìí mo rí i pé ó kọ́yàn lọ́gbọ́n púpọ̀ bí èèyàn ṣe ń lo ìgbé ayé èèyàn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Pé ó kọ́yàn yìí pé kéèyàn má kánjú ju àsìkò ẹ̀ lọ. So ẹ̀kọ́ kíkọ̀ ló kọ́ wa nínú eré yẹn. Mo dẹ̀ gbàdúrà fún pé a ṣe àṣeyọrí. Múfì yẹn á gbókìkí ẹ̀ jáde ní orúkọ Jésù.